Yoruba Nation. Ṣé mo dúpẹ́ pé òkú mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo yín o mo kí yín lọ́mọdé mo kí yín lágbàlagbà mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí oyún olú mo káṣẹ ẹbí ẹ ṣé Ọmọlúkà ni mò ń jẹ́. As it is, it's unusual for me to come online on Sunday, but as it is today, here I am. And I am here to talk about a very important issue. Mi ò ní pẹ́ lórí ètò lénìí, ẹ mọ̀ pé mi sábà ń ṣètò lọ́jọ́ Sunday. Gbogbo prógrámù tí máa ṣe lénìí, ó lè má ju 20 to 30 minutes tí máa fi rán lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, Sákírù Ọ̀kanlọ́mọ, ìwọ mo wá bá sọ̀rọ̀. So wá rí bó ṣe wá ń ṣe lẹ́yìn àbáyé, so wá rí bó ṣe ń ṣẹ̀sìn àgbáyé. All because you want to eat. Nítorí pé o fẹ́ jẹun. Torí pé o fẹ́ kán mọ̀ ẹ́. Torí bó ṣe ń ṣẹ̀sìn, torí bó ṣe ń ṣe lẹ́yà. MC lòun ò gbéṣẹ́ rán ẹ. Gbogbo rádaràda tó ń ṣe kiri torí Sunday ọmọ Adéyẹmọ, MC lòun ò fi ṣe rán ẹ. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní Facebook, ẹ máa bá mi pín. God will bless you. Ẹ̀yin tẹ́ ẹ follow mi náà ní TikTok, ẹ máa bá mi like, ẹ máa like, ojú òní tì wá. A lè pẹ́ lè ní rárá. A kàn fẹ́ sáré tú àwọn àṣírí kan fún yín ni. Kẹ́ ẹ lè mojú ọ̀daràn àti ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá. Kò dún èmi. Àwọn ọ̀dàlẹ̀ ọ̀bàyéjẹ́ tí wọ́n lọ kóra wọn sábẹ́ àwọn ló dùn mí fún. Àwọn tí wọn ò mọ ibi tó ti ń bọ̀ débi tí wọ́n ti fẹ́ mọ ibi tó ń lọ, àwọn ló dùn mí fún. Sákírù Ọ̀kanlọ́mọ, gbogbo wàhálà tó bá ilé ayé ẹ kàkà kó gbé gbọ́ ò gbé gbọ́, I am challenging you Ọ̀kanlọ́mọ. Wọ́n sọ ọmọ bó ṣe ń fabricate ọ̀rọ̀, bó ṣe ń kó báyàn, bó ṣe ń pààyàn. Mo béèrè ọ̀rọ̀ ẹ débẹ̀, gbogbo ẹ̀dá ló mọ̀ nípa ẹ̀. Ẹni tó bá fẹ́ pa sáyé wọn ló mọ̀ ń ṣe. Ẹni tó dẹ̀ fẹ́ pa sọ́run o mọ̀. O mọ bó ṣe ń sẹ̀tì èèyàn pé go and kill so person. O mọ gbogbo ẹ̀ ń ṣe. Tó bá dẹ̀ fẹ́ kán pa sáyé kó wà láyé bí aláìsí, o mọ gbogbo ẹ̀ ń set. Either physically or spiritually, gbogbo ẹ̀dá ló gùdù lọ́wọ́ ẹ̀. Èmi wá ń challenge ẹ Sákírù Ọ̀kanlọ́mọ. Ipe tó bá jẹ́ pé lótìtọ́ ò kì í sọ máa lè kojú mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá, that is why I fi fẹ́ kó pẹ́. Ẹ pín, ẹ bá mi share program yẹn, jẹ́ kó rìn dáadáa. So that kó lè dọ́dọ̀ Ọ̀kanlọ́mọ, mo fẹ́ kó dọ́dọ̀ ẹ̀. Wojú mi, àkókò lè mi.
I am challenging you, Sakiru. Ẹ̀yin ọmọ Yorùbá kò lè ṣe kóhun ìkọ̀sẹ̀ má wà, ṣùgbọ́n ègbé ni fún Sakiru Ọ̀pọ̀lọmọ tí ohun ìkọ̀sẹ̀ ti pàṣẹ ẹ̀dí. Ẹ gbọ́, ègbé pọ́nbélé ni fún Sakiru. Gbogbo nǹkan tí oníkálukú máa ṣe, gbogbo nǹkan tó oníkálukú bá ṣe láyé, gbogbo ẹ̀ ló máa jèrè ẹ̀. Kí ló dé? Kí ni ọmọ Adéyẹmọ gbà lọ́wọ́ yín? Kí ni Sunday fi ṣe yín? Simply because ọmọ yẹn jáde ó sọ pé ìyà tẹ́ fi jẹ Yorùbá tó sóhun lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbé ọ̀rọ̀ yẹn wò ó, ẹ gbé yẹ̀ wò. Sakiru ń pariwo kiri. Sunday Adéyẹmọ ṣe bí eléyìí, is a kidnapper, is this, is that. Ó pariwo. Kí ló dé tẹ́ pariwo wípé Sunday is a kidnapper nígbà tí ó jáde nítorí ọ̀rọ̀ Yorùbá? Tí òmùgọ̀ bá rojọ́, kì í ṣe òmùgọ̀ ló máa dáa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbìyànjú ẹ understand tó ń ṣẹlẹ̀. Nítorí pé àwọn pípù tẹ́ ń wò wọ̀nyí, wọ́n ti ya ìka ènìyàn. Wọ́n ya ìka, wọ́n ya baramóore jẹ́, wọ́n ya onídọ̀tí apànìyàn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ìta ń kojú nílẹ̀ Yorùbá kò kàn wọ́n. Ọ̀pọ̀ bó ṣe claim báwọn ní popularity tó, báwọn mọ̀yàn tó, àwọn lè rìn tó, wọn ò care about our life. Ṣùgbọ́n ọmọ Adéyẹmọ dìde, ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́ ìtẹ́ pa wọn ti tó. Ẹ fi ìyà jẹ àwọn èèyàn mi, ẹ̀tọ́ tó tọ́ sí wọn ẹ ní fún wọn, ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n lórí ilẹ̀ wọn. Ó tó gẹ́ ìnígbà. Kódà àwọn ọmọ Yorùbá gan tó jọba ara wa ṣe. Ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ lọmọkùnrin yẹn ṣẹ̀? Ẹ̀yin àgbààgbà tẹ́ bá rí fídíò yìí wò, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹjọ́ ṣé in tó burú ni Sunday ọmọ Adéyẹmọ ṣe? Ìdí tó ṣe ń ká mi lá because mo ń fi ara mi sí àyè ọmọkùnrin yẹn. Ṣé bí kò tiẹ̀ sí ń dá wa ní? A níjọ appointment letter kan búkọ á lọ́fíìsì ibi tá a ti ń ṣiṣẹ́ pẹ̀lú council. A níjù yẹn lọ. But ọmọ Adéyẹmọ táwa ń sọ nípa ẹ̀, ẹni tó lóun ti kẹ́ni is blessed. Majority ẹ̀yin tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ̀ pariwo wọ̀nyí tó bá pín tọ́mọ Adéyẹmọ ní sọ́nà mẹ́wàá ẹ̀ ní apá kan ẹ̀. Sunday Ọ̀kọ́lọmọ mo ń challenge ẹni, ó ní apá kankan tí Sunday ọmọ Adéyẹmọ tó bá pín sọ́nà mẹ́wàá, ó ní, that is 1/10 of what Sunday possess. Ìtò ní asset ẹ̀ ó ní 10% of it ó ní. But ó fi gbogbo kíní wọ̀nyí, ẹ̀yin rí Sunday bí pé kò kàwé, kò mọ kíní kankan ni. But that guy is a very intelligent person. Ẹni tọ́pọlọ ẹ̀ pé ni, ó mọ bó ṣe ń ronú lọ wájú kan tún ro sẹ́yìn, ó mọ bí tá gúnlẹ̀ sí. Sunday Igboho ń ṣe bébì, ọ̀rọ̀ yé dáadáa, ó mọ implication tóun fẹ́ ṣe tóun bá wọnú ìjàngbara Yorùbá Nation. Ẹ̀yin tèmi ní tí Facebook mi ìrọ́wọ́ yín o. Ó yá, ẹ má bá mi pín, ẹ má bá mi pín, kò ní bàjẹ́ fún yín, God bless you. Ẹ ṣí ẹ, mò ń wò yín o, ẹ̀yin tẹ́ pín mo mọ̀. Rájí Balógun, ẹ má bá mi pín, kẹ́dẹ̀ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín, ẹ ṣé, God bless you. YouTube, ẹ má bá mi pín, ẹ ṣeun. Sunday ọmọ Adéyẹmọ mọ gbogbo tó máa ṣẹlẹ̀, ṣùgbọ́n síbẹ̀ ó ní rárá, tá a bá ja ìjà yìí, ọjọ́ wo la fẹ́ jà á? Nínú gbogbo ẹ̀yin tẹ́ lókìkí tẹ́ lórúkọ, àtẹ̀yin tẹ́ pera ní National Union, tẹ́ ń jókòó sí gáràjì tẹ́ ń gbowó, ẹ gbà lọ́wọ́ ẹni tó ní, ẹ gbà lọ́wọ́ ẹni tí ò ní, ẹ gbà lọ́wọ́ dúdú, ẹ gbà lọ́wọ́ funfun. Nínú gáràjì ẹ gbowó níbi tẹ́ ẹ ṣe sí. Ẹ máa kọ́ hòtẹ́ẹ̀lì, ẹ máa kọ́ mansion lóríṣiríṣi. Gbogbo yín pátápátá kí lẹ ṣe padà fáwọn aráàlú tẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Ọmọ Adéyẹmọ tó jáde tó sọ ọ̀rọ̀ kò jagun o,
kò gbébọn. The only action tí Sunday Igboho ti take ni pé ó lọ sí gangan ó lọ sọ fún wọn pé eléyìí tẹ́ jí àwọn èèyàn gbé níbi tó bàbá ẹ máa fi bí ilẹ̀ ẹ kúrò ládùúgbò yìí. Ìtò sọ nìyẹn and he has the right under the law láti sọ. Number one ilẹ̀ bàbá tiẹ̀ ni. Number two, it is in the constitution that you have a right to your self-defense. Ọmọlọ́mọ jáde ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mú lọ́tà ẹ̀dẹ̀ sọ́dẹ̀ ní burúkú kàkà kẹ́yìn kẹ́ sọ pé tó ṣe yóò gbìyànjú ẹ̀dẹ̀ sọ́dẹ̀ ní burúkú ẹ wá bẹ̀rẹ̀ sí ní pé lórúkọ tí ò jẹ́. Bọ́dá yọmọ Yorùbá ó ti yí àwa ìdí tí Sákìrù fi ń ṣe tó ń ṣe àṣírí ẹ̀ ti tú ó ti tú jáde àti rí. Ìdí tí Sákìrù fi ń hu ìwà tó ń hù ó ti yé gbogbo wa ẹ gbọ́. So that alhamdulilayi mo lè fún ìmọ̀ balance ṣe sáyẹn nìkan ló kù tí mo lè ṣiṣẹ́ ìjọba tí wàá tàbí mi àwọn bọ́sọ̀rọ̀ àwọn Yorùbá ló kàn ìyẹn kọ́ pè mí ní ọ̀rọ̀ gbogbo àpariwo ẹ̀sìn yìí lọ tó mọ̀ mọ́ lówó bẹ̀rẹ̀ lọ. ilé yìí ìrówó. àwọn oní òkè ẹ̀ ń gbowó àwọn sáà Facebook àti YouTube. òṣèlú tí mo ti ń sọ̀rọ̀ sọ́dí pàdé tí mo ti ń pàdé fún mínísítà èmi mi ti gbà kọ́bọ̀ lọ́wọ́ Facebook mi ti gbà kọ́bọ̀ ọkàn tí báyìí ẹjọ́. láti lè rò ṣé òkè ẹ̀yin náà bá àwọn olóṣèlú ti ṣe ẹ̀gbọ́n lọ́wọ́ àwọn olóṣèlú ó ti ta ẹ̀yin ti Tinubu ó dáa. èmi rò pé nígbà ọmọ Nàìjíríà lẹ́yìn tó mẹ́ta fúnjọ́ ìjẹ́ ìgbó ó ti ta àṣírí ti tú sí mi lọ́wọ́ bá. bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn ó pè mí pé ìyẹn máa pè tó rẹ fún mi torí màá rówó bẹ́ẹ̀. nígbà ìsọ yẹn. sẹ́yìn gbọ́ ọmọ Yorùbá bó bá ṣe ń tako Yorùbá Nation tó ń tako Sunday Igboho ó ló pè òun torí pé òun máa rówó bẹ́ẹ̀. ẹ gbọ́ èmi kọ́ mo sọ Sákìrù ló sọ̀rọ̀ ọ̀kan lọmọ ẹran lọmọ. mi ò wà lẹ́nu kan báyìí ṣàwàdà ni o. ẹ gbọ́. mi ṣe ní rówó bẹ́ẹ̀ àti pé gbogbo tí mò ń ṣe yìí náà àfi ìfún ọmọ náà àwọn èèyàn jẹ́ pé wọ́n máa fi ṣéèkì mi tó máa gbọ́dọ̀ ṣèlú ni wọ́n náà tó máa fún mi lówó. ṣé ẹ rí màá sáré ṣàlàyé kankan fún yín ṣé ẹ rí kan tí Sákìrù ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ẹran lọmọ ìyí tó ń ṣe most of it ló jẹ́ wípé ó ń rí owó níbẹ̀. Number two, àwọn olóṣèlú kan tí inú Ìgbòho ń bí wọ́n gbé iṣẹ́ yẹn rán ọ̀kan lọ́mọ. Òótọ́ ibẹ̀ àṣírí ibẹ̀ ni mo sọ fún yín yẹn tó ti tú sọ́wọ́ àwa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó láwọn olóṣèlú tá a jọ sọ̀rọ̀ tó pè tó dẹ̀ sọ fún mi categorically pé tóun bá tiẹ̀ máa tẹ̀lé èèyàn nínú Yorùbá Nation ṣé irú Sunday Igboho lòun máa tẹ̀lé. Àti wípé gan ta ló yan Akíntóyè gẹ́gẹ́ bí lídà Yorùbá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóṣèlú tó sọ bẹ́ẹ̀ fẹ́ mi is a National Assembly ó wà láyé ó wà láàyè kò tí kú. Ó ní tóun bá tiẹ̀ máa wá tẹ̀lé èèyàn ṣe irú Sunday Igboho lòun wá tẹ̀lé. Ìtọ́lẹ̀ bí wọn nínú sí Sunday Igboho ní pé kì í ṣe pé wọn ò mọ tó ṣe yẹn ó wù wọ́n ṣùgbọ́n wọ́n ti rí pé àtọyún inú àtàṣẹ́ ẹ̀bí gbogbo wọn náà nífẹ̀ẹ́ Sunday gbogbo wọn náà nífẹ̀ẹ́ Sunday eléyìí bí wọn nínú torí àwọn fúnra wọn mọ̀ pé politics is a game of people game of numbers wọ́n mọ̀ oyè wọn ìdí tí inú Sunday ṣe bí wọn nìyẹn wọ́n ti rí bí competition pé eléyìí ó máa gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́. That is why tó ṣe jẹ́ pé gbogbo effort wọn ni wọ́n ṣe máa bring Sunday down. Ẹ má jẹ́ kó jẹ́ àyín lẹ́nu ẹ má jẹ́ kó jẹ́ oyín lójú pé gbogbo bó ṣe wá àtàkì irú ilé Sunday ọmọ Adéyẹmọ kò ṣẹ̀yìn àwọn ọmọ Yorùbá. Táwọn DSS bá sọ fún ipá wọn làwọn wá ṣiṣẹ́ mo lè búra pẹ̀lú gbogbo tí mo ní pé àwọn ọmọ Yorùbá wọn ni wọ́n dìde ìgbésẹ̀ yẹn lọ pé ẹ bá wa ṣe. Reality ni mo sọ fún yín kò ṣẹ̀yìn ọmọ Yorùbá ìdí ni wípé ìgbésẹ̀ Sunday ìrìn ẹ̀ ti bí wọn nínú. Ẹ tún gbọ́ wọn. Ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni ó ń sá lọ ó sábọ̀.
gbogbo àtàkì tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn ọmọ Yorùbá o. Àwọn ọmọ Yorùbá aráwọn ọba aládé ń bẹ̀ tó jẹ́ pé inú bí wọn sí bí wọ́n ṣe rí èrò lẹ́yìn. Ṣẹ́rí ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. Kò sí olóṣèlú tó bá wo èrò tó jáde ní rálì tá a ṣe l'Ákúrẹ́ tí Sunday Igboho wá. Kò sí olóṣèlú tó bá wo rálì yẹn tí wò níbí. Kò sí olóṣèlú tó bá wo rálì tá a ṣe l'Ékìtì tó wo èrò tó jáde tí wọ́n tú bí omi tìítìí láì dẹ̀ fún ẹnikẹ́ni ní sílẹ̀ kan. Kò sí olóṣèlú tó bá wo Tinubu níbí. Who is this guy? Who is this guy? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Wọ́n máa bínú, wọ́n máa dìde, àwọn náà dìde ogun, àwọn yìí ò ní lè jáde direct. Torí wípé wọ́n mọ̀ yìí pé táwọn bá jáde táwọn sọ̀rọ̀, àwọn aráalé tí wọ́n lè dìbò wọn, wọ́n nífẹ̀ẹ́ Sunday Igboho. Táwọn bá jáde sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn aráalé máa kórìíra wọn, nǹkan kan máa ṣẹlẹ̀. Fún ìdí yẹn, they have to look for person. Wọ́n nídìí ẹni tí wọ́n gbéṣẹ́ yẹn rán dábàá wọn ṣe. Ẹni bẹ́ẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ lọ́kàn lọ́mọ and some others. Àwọn náà ń gbé dìde pé go and bring that guy down. Whatever it takes. Ó sọ nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kó play mọ́ báyìí. Nẹ́tíwọ̀kì ni. Ó sọ clearly wípé ó ti lọ́lọ́ṣèlú tó ń sọ̀rọ̀ tán tó pé òun tó ní kó o má kàn tì wá tó dẹ̀ fowó síbẹ̀. Àsọdùn ló fi yẹn ṣe. Ó gbowó iṣẹ́ ẹ̀ táwọn olóṣèlú yẹn gbé rán. Sakiru, mo ń challenge yẹ. Nígbà tó ti ṣe lórí ọ̀rọ̀ ó ṣàfà kò ṣàfà, ó ṣẹ̀sìn kò ṣẹ̀sìn. Ó rí pé bẹ́ẹ̀ ò jẹ́. Wọ́n wá gbéṣẹ́ ilé fún ẹ, ó rí pé this is opportunity. Torí pé kí ni ẹ̀yin ọmọ Yorùbá? Sakiru ò lè jáde kó kàn sọ pàtó pé nǹkan báyìí ló ṣe. Kò rí ọ̀rọ̀ Saheed tó ń pariwo gan pé Saheed torí Saheed ló dìjà wọn. Irọ́ ló ń pa kiri, kì í sọ̀rọ̀ Saheed. Issue Saheed has been settled. Saheed Shittu ó ti lọ, ìyẹn ti lọ. Ó fẹ́ pa Saheed nígbà yẹn ni ìyẹn náà dẹ̀ mọ́ lóye. Ìyẹn lọ́lọ́yè kan ó lè pa ọmọdé ìṣẹ́ wo lè pa Saheed Shittu. Láíláí kò pọ̀sùn. Ibi tí wàhálà wọn ti bẹ̀rẹ̀ nìyẹn ṣe fọ́n mọ́ra ṣe fọ́tò. Òun náà ó ti tìrókó wá sílé olóyè yìí. Gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. But èmi fẹ́ kẹ́ understand yìí pé Yorùbá lọ̀tá Yorùbá. Lóòótọ́ a lè máa rí àwọn Fúlàní bí ọ̀tá wa. Ìdí tó fi jọ̀tá wa ni pé wọ́n fẹ́ gbalẹ̀ wa. But ilẹ̀ yẹn ò nítumọ̀ sáwọn kan. Àwọn kan bí ọ̀kan lọ́mọ. Àwọn kan bí ẹran lọ́mọ bí gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n dúró sí ipò ìkà. Pé tó bá lè wo kó wó. Ẹjọ́ èèyàn ọmọ Yorùbá, imagine bí Sunday Igboho ṣe ń pariwo láyé ara ẹ̀. Kọ́kàn lọ́mọ náà máa pariwo pé Yorùbá gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn. Ṣé báwọn èèyàn náà yá wò pé ọ̀kan lọ́mọ ilé mi wíṣ àti tẹ̀lé ní tèmi, ẹ jẹ́ kèmí tẹ̀lé. Oníkìrí sáà jáde ó pariwo láyé ara tiẹ̀ báyìí. Ara àwọn tó tẹ̀lé tí wọ́n dẹ̀ gbàgbọ́ nínú tó ṣe Yorùbá Nation ló ń pariwo. Bó ṣe pẹ́ kó pariwo tó yẹ àwámọ̀ pé irọ́ ló ti ẹ̀ gbé dání. Bọ̀ pọ́kàn ti ẹ̀ parọ́ pé Yorùbá Nation yẹn àwọn tó ń tẹ̀lé. Kí ló dé tọkàn lọ́mọ náà jáde kó dìde kó sọ̀rọ̀ fún Yorùbá Nation? Bọ̀ ó kọ̀ ó ṣe é, ẹni tó ń ṣe é, ó dẹ̀ sa gbogbo ipá ẹ̀ láti bring it down. Gbogbo ẹ̀yin abiyamọ ayé mo ń bẹ̀ yín ni o. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ lọ sọ ọjà yín mọ́nú kẹ́ ẹ fún ọ̀kan lọ́mọ Sakiru lórúkọ ẹ̀. Sakiru tó lóun jẹ́ ọ̀kan lọ́mọ yẹn. Ẹ lọ sọ ọjà yín níbi tí abiyamọ bá ti ń sọ. Torí ìjà tí Sunday ọmọdé yẹn mọ́ ń jà, ìjà yín ni, ìjà àwọn ọmọ yín ni, ìjà ọ̀la yín ni. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣí ọmọdé yẹn mọ́. Ẹ di ọjà yín kẹ́ ẹ fún ọ̀kan lọ́mọ ní èpè tó tọ́ àti tó yẹ. Tí òun àti ìran dèrà àti àyáláyà ìran ẹ̀ tí wọn ò ní bọ́ nínú ẹ̀, wọ́n ti ẹ̀kúkú ní kò bímọ. Ẹ di ọjà yín ẹ̀yin abiyamọ, mò ń bẹ̀ yín ni, ẹ̀yin abiyamọ ayé. Sunday Igboho ń pariwo ó ní ikú. Olóṣèlú ni wọ́n náà tó máa fún mi lówó. Ẹ gbọ́ dáadáa. Wọ́n yóò ṣe kékeré wà láì mílíọ̀nù máa fún mi gbọ́dọ̀ búra. Sọ́mọ́ bí lára sí láì ilé awà. Mo ti sọ̀rọ̀ tọ́tọ́ tí yẹn bá ní kì í sẹ́nà. Sọ́dọ̀ fún mi ní 1 million naira tí máa parọ́ bọ́lọ́ mọ́ mi. Aláì mo búra.
sọ ìyẹn yẹn ti mójútó jù ṣùgbọ́n mo ti bẹ́ẹ̀ náà àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò kàn mí ni máa ń dá sí. ṣẹgbọ́. ó dákú kò lè sọ̀rọ̀. ẹ sọ́nà àjẹmọ́ ẹ má fi ìjọba yẹn jẹ́ ká pọ̀. ìwò fúnra ra ẹ̀ kò kúkú mọ̀ báyìí ó tú àṣírí ara ẹ̀ ọlọ́run ló dẹ̀ fẹ́ tú láṣírí ló jẹ́ káṣírí ẹ̀ tú. tóun bá ti ṣiṣẹ́ fáwọn olóṣèlú tó rán òun níṣẹ́ ó náà máa fún òun lówó pàṣípàṣẹ mílíọ̀nù náà máa fún òun sọ kí tèmi ni mo sọ ẹ tún gbọ́. ilé wàhálà mílíọ̀nù máa fún mi gbọ́dọ̀ búra sọ́mọ́ bí lára sí láì yá wà ó ti sọ̀rọ̀ tọ́tọ́ tí yẹn kọ́ ní kì í sẹ́ra tó dẹ̀ fún mi ní $1 million. ẹ tún tún gbọ́. ó kékeré wàhálà mílíọ̀nù máa fún mi gbọ́dọ̀ búra sọ́mọ́ bí lára sí láì yá wà ó ti sọ̀rọ̀ tọ́tọ́ tí yẹn kọ́ ní kì í sẹ́ra tó dẹ̀ fún mi ní $1 million tí máa parọ́ bọ́lọ́ mọ́ mi. ṣé ẹ gbọ́n tó sọ ó ní tóun bá ṣiṣẹ́ yìí millions náà máa fún òun tóun bá sọ̀rọ̀ tán ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ọlọ́gbọ́n olóye ṣé ọ̀rọ̀ ìpè olè nìgbòho apààyàn ni igbá ni àwo ni ta ló rẹ níṣẹ́ tí ọ̀rọ̀ yẹn làwọn olóṣèlú yẹn fún lówó sí ṣé ọ̀rọ̀ ìyẹn lọ̀rọ̀ ìwúrí ìyẹn lọ̀rọ̀ tó múnú èèyàn dùn kí inú àwọn olóṣèlú yẹn wá dùn náà fún ẹ lówó sí. àbọ̀rọ̀ ìgbé àwọn wọ́n ń jàjà ẹ̀sìn ìwọ́dẹ̀ dúró pé dáfà ó dẹ̀ ń ṣẹ́pẹ̀ fáwọn àfáà kan òfin wọ́n rẹ́ ìyẹn ló dùn máwọn olóṣèlú nínú tó ṣe gbowó fún ẹ no ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye ẹ bá mi fọgbọ́n gbé ẹ fọgbọ́n gbé ẹ rí i pé máàlì náà ń pè ní Sákírù yẹn ọlọ́run mọ̀ fẹ́ tú àṣírí ẹ̀ ni Ìgbòho gbogbo yín lẹ mọ̀ olóṣèlú ni yẹn ń ṣe tuntun olóṣèlú ni ó dẹ̀ ní lídà tó tẹ̀lé ọ̀rọ̀ délẹ̀ tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní yọ oríṣiríṣi jáde ilé à ló ṣe gbá tọ̀wọ́n ló ṣàwo gbogbo fídíò kan sẹ́ǹdẹ̀ sí mi ìyẹn ní ó ní ẹnìkan sọ pé ṣèbí pàtó òun gbéṣẹ́ fún Ìgbòho ó sọ pé Ìgbòho dà òun báṣubàṣu kò ṣiṣẹ́ kò ṣe kiri kan look kò sẹ́ni tí ò lè forúkọ Ìgbòho fọ́nbù yes anybody ló lè forúkọ orúkọ yẹn ti jáwó orúkọ yẹn wọ anywhere kò dẹ̀ tí ì já owó tó kò tí ì ṣiṣẹ́ tó ẹ bá wòran Ìgbòho máa jáde ìgbà yẹn lórúkọ yẹn ṣe máa wá di odindi tó ṣe máa ti jẹ́ gidi anybody can use Ìgbòho name to do anything torí pé kí ni is a public name wàá kàn bọ́ ọ̀tá wa ní àwọn ọmọ Ìgbòho làwa àgàgà kó wá rírú bẹ́ẹ̀sì tí mo lò yìí bẹ́ẹ̀sì kó wá rí lò ajáde a ní ọmọ Ìgbòho làwa mo mọ̀ dáadáa mo ṣẹ̀ bá Ìgbòho sọ̀rọ̀ tó ń sin sí mi ìyí tó máa sọ nìyẹn àwọn èèyàn dẹ̀ ní tó páyà tí wọ́n bẹ̀rù tí inú wọn máa ń dùn torí tún Ìgbòho wọ́n dé ọwọ́ ọ̀tún Ìgbòho ní wọ́n láìkí ẹ̀ wọ́n á bẹ̀ sí ní ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ òun ní ẹni yẹn ṣe bọ́ni tó sọ̀rọ̀ wọ́n ṣe fẹ́ rògbò ọmọ ọlọ́mọ wípé Ìgbòho is a kidnapper. Igboho has been in existence. He has been in politics more than 25 years. Let me even say, láti how many years in the democracy ti padà sí Nigeria? 1999 to 2019. I think that is 20 years. 2023, that is 23 years or 24 or 23 years, something like that. Mi mọ̀ mathematics ẹ má bínú. Láti ìgbà yẹn lọ́mọdé yẹn mọ́ ti ń ṣòṣèlú. Ẹ wá rí nígbà yẹn kó tó bẹ̀rẹ̀ sí ní ṣòṣèlú ẹ rí ipe kidnapper ni ẹ sọ lórúkọ tí ò jẹ́ ọmọkùnrin jà takuntakun nínú ìjà tán jà ní Mọdákẹ́kẹ́ kó tiẹ̀ jẹ́ pé ó jà ní kì í ṣe pé ó wù ú ó dé ní ó dẹ̀ já ẹ rí orúkọ fún kò ṣẹ̀yìn nígbà náà ṣùgbọ́n immediately tí Ìgbòho dìde tó pariwo pé freedom for my people òmìnira fún àwọn ènìyàn mi ọjọ́ tọ́mọ yẹn pariwo ọjọ́ yẹn ni ló di ọ̀tá gbogbo yín ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ yìí gan ló yẹ kẹ́ ṣáájú tẹ́lẹ̀ káwọn èèyàn tẹ̀lé yín ẹ̀yin yẹn gangan lẹ wá rí ọmọ Adéyẹmọ bí ọ̀tá torí kó dìde ṣáájú yín whereas ojú ọ̀run dẹ̀ tẹ́ yẹ ẹ́ fò láì farakanra ojú ọ̀run tẹ́ yẹ ẹ́ fò náà. mo wá sọ fún ẹ Sákírù not just you alone àtàwọn ẹranko wẹ́wẹ̀wẹ́ bíi tiẹ̀ àwọn bíi ìyá kàsẹ́ẹ̀tì àwọn bíi mẹ́wọ̀ọ́ láká àwọn bíi adé Buhari ẹ pọ̀ bẹ́ẹ̀
àwọn bí ibi idiot tó lóun bóyá lẹ́gẹ̀sì ló jà nílẹ̀ gẹ́ǹdẹ̀ ẹ lọ tí ọwọ́ ọmọ yín bọ́ṣọ́ ẹ lọ tí ọwọ́ ọmọ yín bọ́ṣọ́ kẹ́ stop ẹ̀ ìdájọ́ Ọlọ́run máa ń ké lórí gbogbo yín ẹ̀ ní mú jẹ àdàbí tó bá jẹ́ pé wọn fìyà jẹ ọmọ Yorùbá ojú yín ò fọ́ o wọn ò dẹ̀ kíkí bọ̀ yín létí ẹ̀ fojú yín rí lójoojúmọ́ on daily basis aburú lórí aburú ni ìṣubú lèmú fọmọ Yorùbá ojú yín ò fọ́ bó bá dẹ̀ fọ́ náà etí yóò di kí ló dé ẹ fọmọkùnrin yẹn lẹ̀ ẹni kéèyàn sáré ó sáré ẹni kó da tọwọ́ ẹ̀ lẹ̀ ó dà á lẹ̀ kí lẹ tó bá kó ṣe. Báyọ̀wá music gbẹ̀ngàdé oṣù kọ́ ó ní oṣù pa mí mo pọ́nnu lá mo bójú ẹ̀yìn mo dọ̀bálẹ̀ o jálù pápá ó tún kán mi lẹ́gba ajúnilọ ẹ fẹ́ sọ sí bọ́ọ̀ bá jù ń lọ ọ̀dọ̀ Ọlọ́run lọ. Legacy Ọmọlúkà ni mò ń jẹ́ I am challenging you ni o wípé mẹ́tàlá babalá èmi ò ń ṣe cashmore tó lè pa ẹ̀ tó ní wàá pa mi ò ń ṣe cashmore wojú mi wojú tèmi dáadáa wá ń sọ ọmọ stéètì kan ìwà àti cashmore lẹ́gbẹ̀ẹ́ lè máa bá ó lẹ́ máa ṣe bọ́ ṣe bẹ́ẹ̀ mi ṣe cashmore look at me very well ọmọ ìpínlẹ̀ Ondo lèmi ìpínlẹ̀ ibi àmúyangàn a state of pride sunshine state. Wojú mi o kò lè mọ ẹ̀mí dẹ̀ èkó ló bẹ̀ mí sí ó bí èmi forí mi sọlẹ̀ sẹ́kọ̀ọ́ ni wọ́n bí èmi síbẹ̀ ni mi ìkàngbélé kọ́ ni wọ́n bí èmi sí èkó òun ni kí ya sọ kó ya kó máa gbọ́ so kò sí kan tí mẹ́tàlélọ́gọ́jọ ẹ tó lè fèmí ṣe so mo ń challenge ẹ ni èmi ń wọ èkó lemọ́lemọ́ ni kò sí láàrin oṣù kí n má wọ èkó lẹ́ẹ̀mejì mẹ́ta mo ń challenge ẹ ni o bá mọ̀ kó o ṣe o ti sọ pé 200,000 ló fi ń pààyàn try your best tó o bá ní kan àbùkù àti wà tàwọn tó fẹ́ràn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá lóun lóògùn ìwé máa jẹ́ kó yí ẹ pé mo ní ohun tó ju oògùn lọ mo ní ohun tó ju oògùn lọ máa jẹ́ kó yí ẹ pé tọdún wa nílẹ̀ ayé àti ẹ̀kún àti gbogbo everything tó wà nínú ẹ̀ máa jẹ́ kó yí ẹ bẹ́ẹ̀. Sakiru òṣèṣeṣe òṣètẹ o ẹran lọmọ ó gbọ́ òṣèṣeṣe òṣètẹ àwọn tó kù ẹ ibo ni wọ́n wà lẹ́nìí ẹ̀tẹ́ ti gun orí wọn Legacy ti tẹ́ ìyá Kàsẹ́ẹ̀tì ti kàbùkù mẹ́wàá láká ti ya wọgbó lọ ó ti wọgbó mẹ́wàá láká wọgbó bẹ́ẹ̀ ṣe máa tẹ́ pátá nìyẹn tẹ́ máa jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọdé yẹn mọ́. I am for Yoruba Nation but Adéyẹmọ Sunday is a hero olóore nínú ìjàngbara Yorùbá Nation ni ẹ ní kálábùkù kí n máa wò nínú rẹ torí mo rẹni tó challenge mi tó sọ pé ìjà ọmọ Adéyẹmọ ni mò ń jà sí ní ìjàgá Yorùbá Nation mọ́ Adéyẹmọ fúnra rẹ̀ Yorùbá Nation ni abẹ́gbọ́ Sunday Ìgbòho fúnra rẹ̀ Yorùbá Nation tí bá ní mò ń jàjà Yorùbá Nation máa jàjà Ìgbòho tó lóun fúnra rẹ̀ ní Yorùbá Nation. Mo ń challenge ẹ ọ̀kan lọmọ ẹran lọmọ idiot epo àdá àjìnà tó dá sẹ́sẹ̀ ìyàwó ẹ̀ abidjan gbogbo yín dẹ̀ ń pariwo ibi ẹ̀yin wọ̀nyí ẹ̀yin olórí ibú gbogbo wọ̀nyí ẹ̀yin ẹranko tẹ́ẹ̀kan ní tẹ́ẹ̀ lọ́pọlọ gbogbo wọ̀nyí ẹ mọ̀ yí pé ìdí onídìílẹ̀ yín wò ẹ mọ̀ pé lómi ń wo ìdí ti yín ni o ṣí fúrọ̀ sókè òun wò di onídìí o ti gbàgbé bẹ́ẹ̀ nìkan wo tiẹ̀ lẹ́yìn. Sakiru ìyàwó tó bẹ́ sílé nítorí owó ẹgbẹ́ ìyá ẹ̀ tán ló gbé sílé dọ̀là báyìí wọ́n ní kò bímọ fún ẹ o ìwọ fúnra ẹ gan o bóyá o pé gan nobody knows. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìwọ tó jẹ́ pé ìtì igi wà lójú tiẹ̀ ayọ̀ ìdígi kẹ́ lójú rẹ̀ ayọ̀ òun challenge another person òun accuse another person of a crime or atrocity. ìwọ fúnra rẹ̀ ọwọ́ ẹ̀ dẹ̀ kún fún ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀ kún fún crimes. ó lóbìnrin
yẹn ó lò ó gbà gbogbo tóbìnrin yẹn ni ó gbà á ó tún gbé gbàdájì náà ó tún gbé sí lẹ́sẹ̀ egbò ẹsẹ̀ obìnrin yẹn ń sun ní yún àwọn ará àdúgbò máa ń sá ni wọn ò lè gbé tòsí ibi tó wà mọ́ torí egbò yẹn ti rùn kọjá àlà. báàmì Koiki Media kò ní bàjẹ́ fún yín jàre ẹ ṣe. egbò yẹn ti rùn kọjá àlà wọn ń sá fún ni ó gbájúmọ̀ yẹn kó o mójútó pé tó jẹ́ kí n let me gbájúmọ̀ this one á gbájúmọ̀ tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ ṣe gan kó mọ̀ ẹ́ ó jáde kí wọn náà sọ pé o ní Yorùbá ẹ wo orú pásítọ̀ Bánkọ́lé ńgbà tó jáde ṣebí tó bá jẹ́ pé ṣòtítọ́ ẹ wo báwọn èèyàn náà ti gba tiẹ̀ gbà tó dánú tó jáde sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé ó fi èké ó fi funfun ó fi bo dúdú ńgbà tó dẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ èéfín yẹn rú jáde torí èéfín ò ṣeé bò mágolo yóò rú ni ìtò fa ti Bánkọ́lé nìyẹn ẹ wá ìmájì kó wá jẹ́ pé òtítọ́ àtòdodo ni Bánkọ́lé fi rìnrìn àjò tó rìn lóòótọ́ tí ò wá lu jìbìtì ẹ wo iye èèyàn tó tún máa wà lẹ́yìn ẹ̀ lẹ́nu tán dẹ̀ bá máa tẹ̀lé tán dẹ̀ bá máa gbà fún kí ló dé tí wọn ò ṣerú ẹ̀ torí pé kí ni o lọ́pọlọ yẹ̀pẹ̀ ló wà lórí ẹ Sakiru you are not vibrant wà vocal ní brain you are brainless I believe you don't even think because tó bá ní ìrònú tó láròjinlẹ̀ kò yẹ kó wá máa mẹ́ṣẹ̀ ara ẹ̀ ọ̀pọ̀ bó ṣe mẹ́ṣẹ̀ ara ẹ̀ lórí social media ẹ̀ Sakiru wò mí dáadáa o ọmọ lúkàlẹ ló ń jẹ ọmọ Ondo state gbọǹgbẹlẹ àkókò ọmọ aṣàkókò yìnbó àkókò ọmọ nílẹ̀ òbí bẹ̀rẹ̀ mi wọ ìlú tó ti bí mi kó wọ bẹ lọkọ bèrè ni wọn sọ ilé tí mo ti jáde fún ẹ wọnú ilé yẹn lọ ibẹ̀ lẹgbàá ti máa tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní nà ẹ wọn nà ẹ òní máa tó nà ẹ ni láti inú ilé òun wọn nà ẹ wọn máa nà wá títí tí wàá fi jẹ Ọlọ́run nígbè òun ní jẹyàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo owó tó lò níyàn àwa tí owó wo ni géró tiẹ̀ ní ìdí ọ̀dọ́ jẹ́ pé nítorí owó YouTube torí owó Facebook ló ṣe ń sìn òòrá yí ẹ báyìí Sakiru bó ṣe dorí yẹ̀yẹ́ and the most funniest part of it ni pé Tinubu MC àwọn méjèèjì ti dìnnà ẹ̀ wọ́n làwọn ò gbéṣẹ́ rẹ̀ MC sọ kò fi pamọ́ náà ó lòun ò rán ẹni jẹ́ kó rán máa àtàkì Sunday ọmọ Adéyẹmọ MC sọ pé òun ò gbéṣẹ́ rẹ̀ ẹ̀yà bí abọ́mọ tún pè ní kí tó máa lọ Sakiru ẹran lọmọ yìí ó dìsáàbù èpè ó dìsáàbù pé kẹ́ fún ní ẹ̀tọ́ ẹ̀ tó máa báyé títí ayérayé tí ò ní bọ́ nínú ẹ̀ mọ́ ó dìsáàbù ẹ̀ di àmúre yìí kẹ́ fún lépè olóore Yorùbá ní Sunday ọmọ Adéyẹmọ ìjà Yorùbá ló gbè ìjà ìrandé ìran àwọn ọmọ yín màmá ló ń jà fún o ìtorí ọ̀la kí ìyá máa jẹ àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la kí àwọn ọmọ yín máa ṣubú lọ́jọ́ ọ̀la àtàwọn ọmọ táwọn ọmọ yín fẹ́ bí ìtorí ẹ̀ ní Sunday Igboho ṣe sọ ọ̀rọ̀ tó sọ jáde ẹ wá wo ibi tí Sunday Igboho wà lẹ́yìn o pẹ̀lú ibi tó wà àwọn kan tún sọ ẹgbẹ́ àfi kó ṣàkú ẹ̀yà abiyamọ ẹ̀yin ìyá mi ọ̀pá kí Àlàkẹ́ àrògbàṣọ má balẹ̀ àti jẹran tí ò léwu ẹ dìde nítorí ọmọ Adéyẹmọ kí n ò gbọdọ̀ sọ ọmọ Adéyẹmọ ẹni bá ro ikú sí ẹ jẹ́ kó máa nìṣó ọ̀kan lọ́mọ kó máa nìṣó kó ṣẹ̀sí kó ṣẹlẹ́yà kó tó fayé lẹ̀ lọ bẹ́ẹ̀ ni and that will be all for today ọ̀kan lọ́mọ mo challenge ẹni o wọ́n bá bí pọ̀nrí gbígbọ́n pọ̀pọ̀ bàbá ẹ̀dá jáde mo tiẹ̀ mọ̀ wọ́n bá bí bàbá ńlá kú bàbá ẹ̀ jáde kó wá sọ̀rọ̀ máa fún ẹ ní ẹ̀tọ́ ẹ máa fún ẹ lésì ẹ padà lẹ́kùnrẹ́rẹ́ idiot ẹran gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jàre ọmọ Yorùbá tòótọ́ ojú òní tì mí God will bless you as I've said earlier I'm going to make it snappy kò ní ju báyìí lọ ẹran lọmọ tó ń pera àwọn ní Sakiru yẹn ni mo wá fún ní wọ́n nì mo ti gbà ní wọ́n nì ó dẹ̀ ti gbọ́ tó ẹni bá létí ni kó gbọ́ ẹ pín kẹ make sure ìbá ṣe YouTube ló ti wò make sure kó ṣí ẹ
kó dọ̀dọ̀ Sakiru ọmọlọmọ make sure pé pín kó dọ̀dọ̀ ẹ̀ ẹranko ní ẹranko gbáà ni ẹ wo ọba Solomoni àwọn kan pè ní wèrè wọ́n pè lóríṣiríṣi ẹ wo ọmọkùnrin yẹn náà ó jáde ó ní in fact èmi tí mò ń ti bá sọ pé ọba Solomoni ẹ ó kàn ń sọ̀rọ̀ of course ó lè sọ to my own understanding ọ̀nà tó bá lè gbà tí wàá fi rí nǹkan oúnjẹ òjò ẹ kò sí tó burú tó bá ṣe ṣùgbọ́n ìyẹn ò sọ pé kí ọpọlọ ẹ sá lọ kó má lọ́pọlọ mọ́ kó wà ń sè ọba Solomoni continuously ló máa ń tẹnu mọ́ ó ní Sunday Igboho olóore Yorùbá ni ọba Solomoni ló ń sọ kò lè ṣe kó má sọ mi ò dẹ̀ rí ọjọ́ kan kọ́mọkùnrin yẹn jáde kó condemn Sunday ọmọdé yẹn mọ́ yìí kó ṣépè fún kó pè lórúkọ kò ṣe rí tọba Solomoni bá lè ṣe yẹn á jẹ́ pé wọ́n fúnra ẹ̀ tó ń fojú pé ọba Solomoni ò ṣe yẹn á jẹ́ pé wọ́n fúnra ẹ̀ gan ní dìdìrìn òpònú àpọ̀dà tí ò lérò aláìlérò aláìmára ọba Solomoni continuously ló máa ń praise Sunday ọmọdé yẹn mọ́ kò dẹ̀ condemn Yoruba Nation tẹ́lẹ̀ ni tó lọ́pọlọ tó mọ tó ń ṣẹlẹ̀ ó mọ bí nǹkan ṣe ń lọ kò condemn Yoruba Nation rí mi ò rí fídíò tó ti condemn ẹ̀ the only place tí mo lè sọ pé ti ń ṣe bẹ́ẹ̀ pé ìgbà tó ń sọ pé kí Yorùbá ní sùúrù kí Tinubu ọmọ mi Tinubu kọ́kọ́ ṣe pírẹsidẹ́ǹtì that is the only time tí mo lè sọ pé ó ta sí Yorùbá Nation mi ò dẹ̀ lè sọ pé ó ta sí ó sọ ní opinion ẹ̀ yóò rò bẹ́ẹ̀ ni pé ká kọ́kọ́ jẹ́ kí Tinubu ṣe kó tó di pé àgbà Yorùbá Nation ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ ṣùgbọ́n àwa la rí i pé àwa wọ̀nyí tá a kọ̀ tá a láàní tẹ̀lé Tinubu àwa la láròjinlẹ̀ tá a sọ pé no presidency kì í ṣe Tinubu là ń bájà presidency yẹn ò léèrè kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá presidency kò ní èrè tó fẹ́ ṣe fún ọmọ Yorùbá ní táwa sọ nìyẹn kì í ṣe Tinubu làwọn bájà ọba Solomoni bá lè fi ọpọlọ I don't know who is older láàrin ìwà àti ẹ̀ ṣùgbọ́n tóun bá lè sọ̀rọ̀ tó bá lè ní àròjinlẹ̀ ipò lóore lọmọ tó ń pè ládéyẹmọ yẹn Sunday Igboho Adéníyì ọmọ Adéyẹmọ tó bá lè láròjinlẹ̀ pé olóore Yorùbá ni tí ò kàn dẹ́mu ẹ̀ rí tí ò bá jẹ́ rí á jẹ́ pé ìwọ tó pera ẹ̀ ní nǹkan yẹn á jẹ́ pé o kì í ṣe nǹkan kan á jẹ́ pé èsúfù lẹ́lẹ̀lẹ̀ lásán ni ẹ́ you are just ejò tó kọjá lórí àpáta tí ò nípa kankan ló jẹ́ ronú ẹ èmi ni mo sọ fún yín o Sakiru wojú mi dáadáa o kò get picture mi kò lè ráyè mọ bó ṣe fẹ́ pè é bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ wà á tẹ́ wà á tẹ́ and I'm telling you this henceforth tó o bá tún alẹ̀ tó o lérí mọ́ kankan nínú àwọn tó jìjà agbára Yorùbá Nation any one of the media tó o bá halẹ̀ tó o lérí mọ́ kankan nínú àbùkù máa kàn ẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ mo ń challenge ẹ ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi pín kó dọ̀dọ̀ ẹ pín kó dọ̀dọ̀ ẹ well thank you and God bless you and that will be all for today ẹ bá mi pín o ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ẹ ń wò mí ní YouTube ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ ń wò mí ní Facebook ẹ bá mi pín náà tí YouTube ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ẹ ń wò wá ní TikTok ẹ bá mi share God will bless you. That will be all for today. Ọmọlúkà is my name. Yorùbá gbè wá o. Ó kù fẹ́rẹ́fẹ́ ó kù ṣẹ́jú títí tí àṣìyá yẹn máa jáde tó ní kálukú máa mú tiẹ̀ dání tí wàá máa pariwo. Àṣìyá ojú ìjìwà ló ń fẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́ àṣìyá Yorùbá Nation ló ń fẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́ o. Thank you.